àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. lórí ìjìnì ìròyìn ń já lógun àwọn olólùfẹ́ fújì láyà nígbà tí wọ́n gbọ́ pé méjì nínú àwọn ọmọlẹ́yìn gbajúgbajà òṣèré fújì nì tó tún jẹ́ olórí ọmọọba akilẹ̀ gbogbo Ìjẹ̀bú ìyẹn Máyégún general Dr. Wasiu Ayinde ọmọgbọ́láhàn tí wọ́n gbọ́ pé méjì jápa nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n lọ sí lókè òkun. ìròyìn yìí ló jẹ́ ohun tí àwọn èèyàn ń fà káàkiri tí wọ́n sọ yìí pé ohun tí àwọn ọmọlẹ́yìn gbajúgbajà òṣèré fújì náà ṣe wọ́n ló kù díẹ̀ káàtó. bẹ́ẹ̀ làwọn kan sọ yìí pé kò sóhun tó burú nínú tí wọ́n ṣe yẹn nítorí pé Nàìjíríà kò rọgbọ lásìkò yìí ẹni tó bá sì rí ọgbọ́n láti jápa kó yà tètè ṣe bẹ́ẹ̀ ni. èyí ni wọ́n ń fà lọ́wọ́ tí ìròyìn ọ̀hún míì fi jámù láyà pé méjì tún jápa nínú àwọn ọmọlẹ́yìn Taye Currency ìyẹn Alhaji Taye Currency nígbà tó náà lọ kọrin ní Canada. méjì nínú àwọn ọmọlẹ́yìn ni wọ́n tún jápa onílù àti elégbè kan. ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń fà mọ́ra wọn lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sọ yìí pé kí ló dé gan kí ló dé táwọn ọmọ ẹ̀yìn àwọn onífújì yìí lóye tí wọ́n ń jápa lẹ́yìn ọ̀gá wọn nígbà tí wọ́n mú wọn lọ sílùú òyìnbó láti lọ kọrin. báwọn kan ń sọ pé ohun tí wọ́n ṣe dáa bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ohun tí wọ́n ṣe ò dáa. àwọn míì tẹ̀ wá sọ yìí pé ohun táwọn ọmọ ẹlẹ́yìn àwọn àgbà òṣèré fújì yìí ṣe wọ́n ní kò sẹ̀yìn àwọn ọ̀gá wọn báwọn ọ̀gá wọn mọ̀ ń pa pé àjọmọ̀ wọn ni pé tí wọ́n bá ti dé òkè òkun kí wọ́n jápa lẹ́yìn àwọn. ọ̀rọ̀ yìí gan ló fà á tó ní fi bá gbajúgbajà òṣèré fújì tó jẹ́ akilẹ̀ gbogbo àwọn onífújì tó tún jẹ́ ètò fújì ìyẹn afọbajẹ àwọn onífújì ìyẹn Alhaji Alh Sule Atawewe Mr Spirit Mr Ronaldo tá a fi bá gbajúgbajà òṣèré fújì náà sọ̀rọ̀ nínú àlàyé tí ọkùnrin náà ṣe ló sọ fún wa pé nítòun òun kò rò pé ohun tó burú ohun táwọn onífújì náà àti táwọn ọmọ ẹ̀yìn onífújì náà ṣe wọ́n ní kò sí ohun tó burú níbẹ̀ nítorí kálukú náà ló ń wá ọ̀nà bí. ga eléré náà máa ń mọ̀ ń pa ẹ̀. àwọn yẹn ní. nǹkan tí mo máa ń ṣe tábà fẹ́ travel máa ń béèrè lọ́wọ́ àwọn ṣe pé okay à ń lọ sí Europe ṣé òótọ́ ló fẹ́ dúró ní Europe náà ẹni tó bá fẹ́ dúró mo máa willingly kò dúró because first of all pálí ẹ̀ ò lè wà lọ́wọ́ mi oníkálukú máa mú pálí ẹ̀ dání. ṣọlọmọdé ló gbà bàbá èmi ò fẹ́ Europe tàbá dé America lè fẹ́ dúró bàbá tàbá dé UK lè fẹ́ dúró tàbá dé Canada lè fẹ́ dúró. máa ń dìde bí wọn fún ara mi máa bí wọn yẹ pé ta ló like ibi tá a wà ṣe òfẹ́ ìgbóhùn wọn láti dúró nígbà lómìnira náà bàbá ìwọ̀n òfẹ́ bí tàbá lọ sí UK ló ń fẹ́ dúró tàbá lọ sí America ló ń fẹ́ dúró sọ pé bí apọ́n máa pé wọ́n ní ṣe ẹni tó fẹ́ sáré ṣé máa sọ lọ́gàá pé òun fẹ́ sáré kò ní sọ náà. ẹ̀bùn kan wọ́n ẹni ẹni pé àgbà mi pé àwọn ọ̀gá eléré gan wọ́n máa ń gbowó lọ́wọ́ wọn pé tí wọ́n fẹ́ lọ because wọ́n ní tẹ̀bá kó wọn lọ pé ó ti láwọn guys tán wà lọ́ngàn tó yẹ pé elégbè ni wọ́n onílù ni wọ́n tẹ́ pé wọ́n bè sí ìlú òyìnbó pé àwọn yẹn lè máa ń lò tẹ́bá kó àwọn. ṣèbáwọn yẹn náà já apá kan fi dúró ní so báwo ni màá ṣe fẹ́ travel ní máa gbowó lọ́wọ́ ọmọọṣẹ́ mi kó mú ẹni tó ṣiṣẹ́ fún lájọ ń ṣiṣẹ́ yìí tèmi ṣe ìdájọ́ ṣe ló jọ ń gbé wa travel irú ọ̀rọ̀ kọ́rọ̀ wò ni ṣé travel tó ń ṣe pẹ̀lú 5 million 6 million ọmọ onífúnjì wo ló máa kó 6 million wá bọ́ọ̀gẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ẹ́ rí. so àwọn tó jápa yẹn sìn wọ́n lọ pọ̀sùn tí wọ́n dẹ̀ grap ẹ̀. pé at least because wọ́n máa padà wúlò fọ́gà àwọn yẹn náà ni. ìyẹn tó bá ti fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. because wọ́n bá padà dé náà wọn náà jọ máa wà. so ó pè ọ̀gá eléré yẹn. sọ ọ̀gá eléré dẹ̀ ní bínú pé àwọn kó wọn lọ wọ́n jẹ́jú òun. àmì ìwà mọ̀ pa ẹ̀ wọ́n bínú yàn. tàbí èrò pọ̀ ní population Nàìjíríà ni almost 300 million. so téèyàn kan bá lu àbẹ̀rẹ̀ mi jẹ́ ó máa rí millions of èèyàn yẹn náà níbi tó ti ní nǹkan tó ń ṣe tó máa
tó máa padà tó máa ṣe nǹkan tó tún máa ṣe bẹ́tà ju òun gan lọ. àbí wo believe bẹ́ẹ̀. Ben. Population wa pọ̀ náà. So in a nutshell, so kò ń affect kò sí anywhere tó lè fi affect ọ̀gá eléré tó kún ọ̀nà bí wọ́n fẹ́ sórí tọ̀ yẹn ní ìlú yẹn ní ìgbà míì. Kò sí nǹkan tó fẹ́ affect bẹ́ẹ̀. Àwọn tó wà bẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ fún nìyẹn tí lóúnjẹ bá lọ so tó bá ti débi àwọn náà máa dúró náà máa ṣe náà jọ máa ṣeré yẹn. Ṣé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn rí? Kí ló rí? Hello sir, mo ní ṣé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí yín rí? Bí a tẹ́ expect. Èmi fáwọn ọmọọṣẹ́ mi lẹ̀ nínú. Okay. Mo fáwọn ọmọọṣẹ́ mi lẹ̀. Okay. Mo fáwọn náà. Mo fi wọ́n lẹ̀ fún mo pè wọ́n. Even gan èyí tí ò fẹ́ dúró gan mo pálí ẹ̀wá sí kòkó fílẹ̀ mi jẹ́ kó mọ̀ gbàdúmọ̀ ń bọ̀ Nàìjíríà. Okay. Ìṣòmọdé mo lè padà dá pálí ẹ̀ padà mú lọ fún. Nígbà tó ti pé ó fẹ́ ṣe ìwé tó nídìí pálí ẹ̀. Okay. Mo lè padà mú lọ fún ẹ. Òṣèlú ọmọ náà ń wúlò fún mi ní ló fi jẹ́ kí gbogbo Amẹ́ríkà rẹ̀ tó kó dì rọrùn pé mi ṣe ni máa ṣe stress bí a tún kó yàn kan. Ben. Then last tour yín sí UK. Sunday school tẹ́ máa ń ṣe ń bí ẹ tún gbé lọ sí UK. Báwo ló yẹ rọrùn? Báwo ni experience? Báwo ni acceptance àwọn èèyàn? Àwọn láìkẹ́ náà Sunday school wọn láìkẹ́. Àwọn láìkẹ́ bẹ́ẹ̀. Àwọn láìkẹ́. Tó bá wo fídíò ẹ̀ wá rí pé àwọn response wọn ló wà pa àwọn láìkẹ́. Ọ̀gẹ́ kí ni ẹ̀ mọ̀ kí Sunday school ẹ̀ bí branding. Brand ẹ̀ lórúkọ yẹn. Ben. Kí lẹ gbà lérò gan? With that name Sunday school kí lẹ gbà lérò? Kí ni purpose ẹ̀? Kí ni ẹ rò tẹ́ fi gbé kalẹ̀? Purpose ẹ̀ ni pé mọ̀ pé èmi ibẹ̀ àmú bíi pé ìbí láti ká máa ṣe rè áṣà ká máa fi refresh brain. Okay. Abálo orin tuntun tá a fẹ́ kọ. Okay. Kọ. Meanwhile àwọn èèyàn dẹ̀ ń wá ó dẹ̀ fẹ́ ṣì wá lówó. Okay. So tún máa help pé tó bá gbé àjẹ pé bí a ń gbà mílẹ̀ pé wíìkì mílẹ̀ àjẹgbà ní play Friday àti play Saturday. Sunday school yẹn tó bá play so àwọn boys àmọ̀ pé at least ọ̀sẹ̀ kan nídé káwọn máa gbowó. Ben. So tó bá bẹ̀rẹ̀ play Thursday, Friday, Saturday, Sunday ẹ̀ máa tún jẹ́ plus fún wọn. So dem máa help wọn ó ń jẹ́ ká máa refresh brain orin tuntun wá kan lọ àdẹ̀ kó fáǹsì jọ. So ó tún jẹ́ pé mọ̀ fáǹsì mi máa dẹ́gbọ́n máa wà Nàìjíríà tí kò ní ìpè bóyá gbogbo pátá ẹ̀ ṣe kò mọ́ mi kò ní débi ẹ̀ mọ̀ ká Sunday school wa àwa bẹ̀. Ben. Ìbẹ̀rẹ̀ ó dẹ̀ ti dàbí booking office pátá ẹ̀ tó bá fẹ́ gbé play wa nǹkan tún gbé wá bẹ̀. So nǹkan tó attach mọ́ bẹ́ẹ̀ yẹn pọ̀. Okay. So ìyẹn lẹ́sẹ̀ brand ní Sunday school. Kì í jà fún lórúkọ Sunday school. Then àwọn fans kí ni ká máa expect from Akile? Mo sọ ní last interview ta ṣe pé video world best máa jáde. Okay. So new album dem máa jáde celebration. Okay. Ìgbà ni ká máa expect yẹn. Sọ́dún náà ni àbí nẹ́sẹ̀. November yìí lágbára Ọlọ́run. Okay. November ni méjì máa jáde àti fídíò àti album tuntun yẹn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.